kú àbọ̀ sí orí ètò wa náà ẹ̀tọ́ rẹ ní abẹ́ òfin tí ó ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ Alaroye online television. Ẹ̀tọ́ tí à ń gbéyẹ̀wò ní ẹ̀tọ́ ní orí ogún pínpín. A dẹ̀ ti sọ nípa ti bí èèyàn ṣe lè kọ àti wíìlì ní o, àtàìkọ wíìlì ní o, àti ìgbéyàwó tí èèyàn lè ṣe gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni a ti sọ. Ní èní gẹ́gẹ́ bí mo ṣe sọ, a wá fẹ́ sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí wíìlì gangan. Ìyẹn ni àkọsílẹ̀ ohun ìní ẹni bí a ṣe fẹ́ kí wọ́n pín nígbà tí a ò bá sí láyé mọ́. Wíìlì yẹn nǹkan méjì ni ó wà fún. A máa ń pè gẹ́gẹ́ bí a ṣe sọ ní abẹ́ òfin, a máa sọ pé will is testamentary. Ìyẹn ni wípé àmúṣẹ rẹ̀ ó máa ń wáyé lẹ́yìn ìgbà tí ẹni tó ní will, ẹni tó kọ ohun ìní ẹ̀ sílẹ̀ tí ò bá sí láyé mọ́. Èkejì ni a máa ń pè ní ambulatory. Ìyẹn ni wípé a ní àǹfààní, will ò ń ṣe nǹkan tí èèyàn kọ lẹ́ẹ̀kan náà tó máa sọ pé ó parí nìyẹn. Ó ní àǹfààní láti tún máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ lóòrèkóòrè níwọ̀n ìgbà tó bá sì wà ní orí ilẹ̀ alààyè, tó sì ní àǹfààní láti tún jẹ́ pé kó tún máa ní àwọn ogún míì sí ìyẹn tó ti kọ sílẹ̀. Ìyẹn ni pé kò wà conclusive bí àwọn olóyìnbó ṣe máa ń sọ títí tí ó máa fi kú tó máa ṣe. Ìgbà bẹ́ẹ̀ la máa ń sọ pé a ní nǹkan tó máa ń pè ní codicil will. Will tún á jẹ́, a ní nǹkan tí à ń pè ní regular will. Ìyẹn gangan ni a máa sọ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìyẹn ni will tí gbogbo èèyàn mọ̀. Ìyẹn ní í ṣe pẹ̀lú àwọn nǹkan bí ẹni tó tọ́ láti lè ṣe will, irú ọjọ́ orí àti àwọn nǹkan míì. Èkejì ni a máa ń pè ní irregular will. Irregular will yẹn àwọn tí wọ́n máa ń ṣe fún àwọn jagunjagun orí ojú omi, àwọn tí ó wà ní orí òkun, àwọn sailors, àwọn mariners, àwọn pilots, gbogbo àwọn yẹn ṣá tí wọ́n ṣe nítorí ẹmọ bí iṣẹ́ wọn ṣe jẹ́ pé iṣẹ́ tó lera sí, irú àwọn bẹ́ẹ̀ irregular will ni. Mo ti sọ ti codicil pé àtúnṣe wà fún. A dẹ̀ ní míì tó jẹ́ pé wọ́n á ṣe will àwà, wọ́n lè máa ṣe partly will, partly wọn ò ní ṣe níbi will bẹ́yẹn. Ẹ wá jẹ́ kí a bẹ̀rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ta ni ó ní ẹ̀tọ́ tí òfin sọ yí pé ó lè ṣe will? Ènìyàn ní ọjọ́ torí ní tí òfin sọ ní pé ẹnikẹ́ni tí ò bá tí tó ọmọ ọdún méjìdínlógún kò lè tí ṣe will, torí wọ́n sì pa pé minor ni. Ẹni tí ó lè ṣe will ni major. So ẹni tó lè ṣe will ti bẹ̀rẹ̀ láti ọmọ ọdún méjìdínlógún. Lẹ́yìn ìgbà yẹn kí tún wá ní ẹni tó máa ṣe will gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé kò wà lórí àìsàn lásìkò tó fẹ́ ṣe will yẹn. Tó bá fẹ́ kọ will ẹ̀, kó fẹ́ kọ ohun ẹ̀ nílẹ̀ sílẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tí kò wà lórí àìsàn, ó gbọ́dọ̀ wà ní ìlera. Èkẹta ni pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò ní àrùn ọpọlọ lásìkò tó fẹ́ ṣe will yẹn, kó jẹ́ pé gbogbo nǹkan tó bá kọ sílẹ̀ wọ́n á mọ̀ pé bó ṣe, nítorí nǹkan tá à ń pè ní will, a sọ pé will ti ẹ̀tọ́ mi, ìfẹ́ mi, bí mo ṣe fẹ́ kó jẹ́. Tí èèyàn bá dẹ̀ sì wà ní ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n ò lè ṣe will torí kò tíì ní òmìnira. So láti lè sọ ẹ̀tọ́ ẹ, o gbọ́dọ̀ jẹ́ pé kó ní òmìnira láti lè sọ bó ṣe fẹ́. Bó bá ti wo ní nǹkan ló lè ṣe nǹkan ẹ̀. Provided kí báwọn olórí ìbò ṣe máa ń sọ, ó wà ní ìlànà òfin. Now ìyẹn dúró bẹ́yẹn. Ẹni tó máa tún ṣe will yẹn náà kò tún gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ wípé kò ní tí ó máa wà lọ́ndà pressure bí wọ́n ṣe máa ń sọ, tí ẹnìkan lọ pé bóyá àsìkò tó mutí yó tó máa ṣe will, gbogbo orú nǹkan bẹ́yẹn. Tí èèyàn bá ṣe irú will bẹ́ẹ̀, tí wọ́n bá mọ̀ pé àsìkò tó ṣe will yẹn ni, ẹ máa rí pé ẹjọ́ tó wà nílé ẹjọ́ jù lórí ọ̀rọ̀ ogún ló pọ̀ rẹpẹtẹ. Tó wá gbọ́ pé àsìkò tó ṣe yẹn kò sí gẹ́gẹ́ báwọn olóyìnbó ṣe máa ń sọ pé it's not in good frame of mind. Wọ́n máa dànù bí omi ìṣanwọ́ ni nípa bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tó fọ́jú lè ṣe will o. Ó lè ṣe will, kò ń ṣe pé kíní náà. Ebi ohun ló máa fi sọ iye tó bá fẹ́. Ẹni tí ò tẹ́ lè sọ̀rọ̀ pàápàá, ó lè kọ sílẹ̀, ó lè kọ sílẹ̀ bó ṣe fẹ́ kó pín nǹkan tiẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ò dẹ̀ kàwé, ó lè ṣe will. Ó kàn jẹ́ pé irú àwọn will bẹ́yẹn
ó ní bí tá à ń pè ní execution pé bó ṣe máa sign ẹ̀ ó ní bí a ṣe máa ń ṣe tí ó máa tọwọ́ bọ ìwé yẹn bí ó bá lè sign ẹ̀. tẹ́ bá ṣe will àwọn òwò wa ní kọ́kọ́ tí ó bá fẹ́ wá ṣe will ẹ̀ o kí ni àwọn kókó tí ó ṣe pàtàkì tó bá ti ní ẹ̀rí ọkàn ẹ lọ́kàn yìí pé àwọn nǹkan ní ẹ ẹlòmíì lè ṣe will nǹkan tá à ń pè ní wọ́n lẹ́lòmíì wà lórí àìsàn kò ṣe pé kò lè rorí o ṣùgbọ́n wọ́n rò pé àìsàn yìí òun lè má lè jẹ́ pé kò ń borí ẹ̀ ó lè sọ pé òun máa ṣe will kó òun yára ṣe will wọn nígbà ìgbà tó yẹ pé nǹkan tó ń sọ ó mọ̀ ó dẹ̀ nírántí gbogbo àwọn nǹkan tó ń ṣe nípa bẹ́ẹ̀ gbogbo àwọn ohun ìní ẹ̀ ọ̀nà méjì la lè pín sí. A máa ń pe àwọn kìnnì kan ní real estate àbí real property àwọn ní ilẹ̀ tàbí ilé. Àwọn tá à ń pè ní personal property àwọn ní gbogbo tó tún ilẹ̀ aṣọ ni o mọ́tò ni o gbogbo nǹkan téèyàn lè mú láti ibì kan síbì kan rẹpẹtẹ lọ pẹ̀lú nǹkan tí mo pè ní intellectual property. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìlànà méjì òun tàn gbọ́dọ̀ fọ̀ kó lìsẹ̀ bí wọ́n ṣe máa ń sọ á sọ gbogbo ẹ̀. Èkejì ni wípé wọ́n gbọ́dọ̀ ní mind wípé ta ni òun fẹ́ kí òun fẹ́ fún ní nǹkan òun ìní ẹ̀. Ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí òfin ṣe sọ o ò fẹ́ràn ọmọ ẹ ó ń ṣe jàgíjàgan tàbí ó ń ṣe nǹkan kan tàbí nǹkan kò ń sọ pé kó má fún ní ogún o tó o bá fi fún ogún tó o bá fi orúkọ ẹ̀ sínú ogún tí o bá kọ will wọ́n máa dànù bí omi ìṣànwọ́ ni ṣùgbọ́n ó wà lọ́wọ́ ẹ̀ bí wọ́n bá yẹ pé nǹkan tí ó yẹ kó o fún ní nǹkan mẹ́ta ó fún ilé ẹyọkan tiẹ̀ nìyẹn ṣùgbọ́n àìmá fi orúkọ ẹ̀ síbẹ̀ ìyẹn kò bá tẹ́ bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi kò sí wọ́n ní ọmọ ẹni burúburú ká fi fún ẹkùn pàjẹ́ níwọ̀n ìgbà tó bá jẹ́ pé ọmọ yín ni ó gbọ́dọ̀ wà ní àwọn tí ó máa wà ní ogún yẹn. Now ìyẹn ni pé àwọn wo ló fẹ́ jẹ́ kó jogún yẹn beneficiary la máa ń pè wọ́n. Ẹni kẹta ìpele kẹta ni ẹni tá à ń pè ní executor. Àwọn executor yẹn àwọn ló máa mú ó máa mú ìfẹ́ rẹ̀ ṣẹ lẹ́yìn ìgbà tó bá kú tán gbogbo nǹkan tó kọ sílẹ̀ yẹn àwọn ló máa ṣe agbátẹrù ẹ̀ ló máa sọ pé bó ṣe fẹ́ yìí àwọn ni executor. Àwọn tó máa ń pè ní executor yẹn dẹ̀ rí ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹni tí ẹ ní ìgbẹ́kẹ̀lé nínú tí ò ní dà yín ẹni tí ẹ rí pé gbọ́dọ̀ ní ẹlẹ́ máa fi ṣe executors then ó gbọ́dọ̀ tó bíi mẹ́ta nítorí ìgbà míì wà tó yẹ pé ìgbà míì wọ́n á fẹ́ lòmíì ṣe executor ẹni tó ṣe testator fúnra rẹ̀ tó ṣe will gan kò tí ó yìí wà láyé tí executor fi kú nípa bẹ́ẹ̀ so ó gbọ́dọ̀ jẹ́ èèyàn bíi mẹ́ta kò ẹ̀dẹ̀ máa jẹ́ pé inú àwọn tẹ́ máa fi síbẹ̀ náà bí àgbà ṣe ń wà bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹni ọmọ gbé ṣùgbọ́n ẹni tí tó ṣe pàtàkì jù pé ẹni tí ẹ ní ìgbẹ́kẹ̀lé nínú tó jẹ́ olóòótọ́ èèyàn ló máa fi ṣe executor. Ẹni kẹrin ni ẹlẹ́rìí nínú will ẹni tó máa ṣe ẹlẹ́rìí ní ọjọ́ tí ẹ bá sign ẹ̀. Nǹkan tó ṣe pàtàkì nínú eléyìí ni pé ẹni tó máa ṣe ẹlẹ́rìí torí ẹni tó máa ṣe ẹlẹ́rìí tẹ́ ti kọ ẹ̀yin lẹ́ ti ṣe will tán lọ́ọ̀yà yín ti bá yín ṣe tán ẹ wá ṣe ẹlẹ́rìí ẹ̀ ẹni tó máa fi ṣe ẹlẹ́rìí yẹn kò gbọ́dọ̀ jẹ́ èèyàn tó máa nípinnu ogún yẹn o torí ó ní àǹfààní láti sọ wípé nǹkan tó máa tọwọ́ bọ̀ ẹ jẹ́ kó òun wò ó ní àǹfààní láti rí so nípa bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ tó ní nípa tó máa jẹ́ inú beneficiary nínú ìpín kò gbọ́dọ̀ ẹ̀ fi ṣe sípò ẹ gbọ́dọ̀ fi ṣe ẹlẹ́rìí ẹ gbọ́dọ̀ fi ọkọ ọmọ yín ṣe ẹlẹ́rìí torí ó máa sọ fún ọmọ torí àwọn beneficiary ò gbọ́dọ̀ mọ nǹkan tó wà nínú will àwọn ò gbọ́dọ̀ mọ nǹkan tó wà nínú will so kó kàn ṣe ẹlẹ́rìí tiẹ̀ kó kàn fọwọ́ bọ̀ ni ó kéré jùlọ gbọ́dọ̀ jẹ́ méjì wọ́n dẹ̀ gbọ́dọ̀ sign ní ìṣẹ́jú ẹni tó ṣe will fúnra rẹ̀ á sign ni lọ́ọ̀yà yín máa sọ gbogbo bí ó ṣe máa rí ní ìlànà yẹn. Tí nǹkan tó tún wá tó ṣe pàtàkì tí mo fẹ́ sọ lórí will ni pé ẹ máa rí i pé nínú will ẹlòmíì á ṣe will ò mí wípé tẹ́ bá ṣe tán bẹ́ẹ̀ ṣe fẹ́ pín nìyẹn ẹlòmíì ṣe will tí ó yẹ pé will tó ṣe yẹn kò tiẹ̀ pín kankan nínú gbogbo ogún ẹ̀ rárá ó kàn sọ pé ẹ máa fi ṣe ìtọ́jú báyìí ni ẹjọ́ máa ṣe ní papọ̀ ni so ẹlòmíì dẹ̀ ń ṣe tó yẹ pé ó máa appoint àwọn tá a máa ń pè ní àwọn trustees so ẹni tó jẹ́ inú beneficiary yín bóyá ọmọ ni ó lè ṣe executor ìyẹn ní àǹfààní láti wà ní executor nígbà tó bá kú tán ní àwọn tó máa kọ̀wé lọ sí public registry ọmọ yín tàbí ẹni beneficiary ó lè wà nù yẹn. Trustees ẹlòmíì inú will yẹn ló máa ṣe trust lápẹ́ trustee ló máa pọ̀ pé gbogbo property yìí o eléyìí ní kẹ́ ẹ pín eléyìí tí yóò ní kẹ́ ẹ má pín yẹn ẹ máa fi tọ́jú ilé ẹ máa fi ṣe báyìí
ẹ fẹ́ ṣègbéyàwó ọmọ yín, ẹ fẹ́ ọmọ ń lọ sí school, ọmọ ṣe nǹkan báyìí báyìí kẹ́ máa fi ṣàánú. àwọn kan wà bóyá ilé Ọlọ́run ni mosque ni ẹ máa fi fún wọn lówó báyìí. ẹlòmíì wà tó pé àwọn trustees ló máa pọ́n síbẹ̀, àwọn beneficiary náà lè jẹ́ trustees níbẹ̀ yẹn. tẹ́ ẹ bá ti wá kọ will tí gbogbo ẹ ti wà tán tí wọ́n bá ń ṣe tán dáadáa, ní tó tún wà bẹ́ẹ̀ ni pé wọ́n á wá mú lọ síbi táwọn pè ní probate registry, wọ́n á lọ lodge síbẹ̀, wọ́n á apply síbẹ̀. ẹlòmíì ń tọ́jú will sí ilé ìfowópamọ́, ẹlòmíì ń tọ́jú will sílé, ẹlòmíì ń tọ́jú sí probate registry. nígbà tó ń bàbá kú wọ́n á wá kọ̀wé pé ṣó ṣe will, torí ọmọ nígbà míì ọmọ lè má mọ̀ bóyá wọ́n ti ṣe will. tẹ́ bá ti wá rí will tán ti ka will tán, ní tá à ń pè ní grant of probate ó ṣe pàtàkì. wọ́n á ní grant of probate, ìyẹn ni pé àṣẹ tí olórí ilé-ẹjọ́ chief judge of the state tí àwọn property yẹn bá wà ló máa fún yín ní àṣẹ láti pé kẹ́ ẹ lọ pín. ogún tí èèyàn ní tí wọn ò tí ì fún yàn láṣẹ láti pín kò ń ṣe ogún tí èèyàn lè pín o tó bá di ọ̀rọ̀ ẹjọ́. nípa bẹ́ẹ̀ wọ́n á fún yín tán. ṣùgbọ́n tó ń wá fún yín ní grant of probate yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ ní tó kọjá lọ, ìwọ tó mọ̀ pé ó ní ẹ̀tọ́ sí will sí ẹ̀tọ́ ẹ̀, láàrin oṣù mẹ́fà tó máa fi ṣe grant of probate yẹn o gbọ́dọ̀ béèrè ẹ̀tọ́ ẹ̀ o. láàrin oṣù mẹ́fà yẹn gbọ́dọ̀ ké gbàjáde pé wọn ò tí ì rí o. tó bá ti wá fún yín ní àwọn executor ló máa kọ lẹ́tà ló máa gba grant of probate. lẹ́yìn ìgbà yẹn wọ́n á mọ̀ bọ́n ṣe máa pín. màá tún sọ lẹ́kùnrẹ́rẹ́ torí kún àwọn abala tó tún ṣe pàtàkì ní orí ètò yìí títí di ìgbà tí ẹ tún máa pàdé mi ní orí ètò yìí kan náà. ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin